Ìyábọ̀ bóde o. Ìyábọ̀ bóde o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bí a kò bá ń pa fún yín. Olórí burúkú ni Ìyábọ̀ Òjó, ó ti bẹ̀rẹ̀ òṣì ẹ̀. tó ẹ̀yin èèyàn wa ṣé dáadáa lẹ wà ẹ kú dédé ìwòyí ẹ kú àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ kí ẹgbọ́n tí a mú wa fún yín lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin ẹ mọ̀ pé lójoojúmọ́ òní ọ̀rọ̀ yìí ń lé sí níṣe ló ń peléke sí lójoojúmọ́ ní báyìí o ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin mà tún ti jáde láti wá tó àṣírí míì ní lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú movie industry ohun tí wọ́n ṣe fún òun pẹ̀lú Ìyábọ̀ Òjó ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Very Dark Man àti Ìyábọ̀. ṣé rí gbogbo àwọn tó ń gbèjà Ìyábọ̀ Òjó mo fẹ́ kẹ́ ẹ lísìn sí wọn dáadáa gbogbo àwọn tó ń gbèjà Ìyábọ̀ Òjó mo fẹ́ kẹ́ ẹ lísìn sí wọn dáadáa a ní sista wa kan nínú iṣẹ́ tíátà ń gbà kan rí wọ́n wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó ẹ jẹ́ ká jọ gbọ́ Bóòdù ni mo fẹ́ sọ nípa àwọn ẹlòmíì burú lẹ́dàá o àwọn ẹlòmíì ní ìka o àìjò torí Ọlọ́run ẹ má jẹ́ ká jóyè ọ̀tá Ọlọ́run àwọn ẹlòmíì wà tó jẹ́ pé tí wọ́n bá ti rí nǹkan tó dáa. ẹ má gbàgbé pé àǹtí tó ń sọ̀rọ̀ yìí ò sí láyé o nígbà tí Ìyábọ̀ Òjó tó fẹ́ ta lé mi rẹ́ǹtì rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n mo rí pẹ́yìn kan ti ń ṣépè fáǹtì ẹ má bínú wọn ò sí láyé ń táìmù yẹn ẹ dáríjì wọn àwọn àǹtí wa náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dáyé ni ṣe mọ̀ wípé kọ́lọ́ ń ṣàánú wa nígbà tí Ìyábọ̀ Òjó gbé ìhòòhò Very Dark Man sórí Gistlover àǹtí wa yóò sí láyé ńgbà yẹn nígbà tí Ìyábọ̀ Òjó lọ gbé ẹnu ìṣó wá tí wọ́n jọ rìkọ́ọ̀dù ẹ̀pọ̀n Mr. Lawal àti voice note àǹtí wa yìí jáde láyé ńgbà yẹn ni ẹ má bínú sí wọn kò sí nǹkan kan tán lè ṣe àbí tán lè sọ ó ti yé yín ẹ̀sìn mẹ̀dọ̀ ẹ má bínú ẹ̀yin náà ṣáàrí gbogbo ẹ̀ bó ṣe rí oyè yín ṣe mọ̀ pé irú ọ̀rọ̀ tó jáde lẹ́nu àǹtí wa yìí ò lè tẹnu irú àwa yìí jáde láyé torí a fẹ́ jèrè àwọn ọmọ wa a dẹ̀ fẹ́ kẹ́ni ẹlẹ́ni kó jèrè sí ọwọ́ wa a dẹ̀ fẹ́ níláárí inú ayé a ní sọ̀rọ̀ bí ẹni tí ó ní mẹ́ńtà ó ti yẹn yes the lace is fine the lace ẹjọ́ bá ń pín ní office line so ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú nítorí Ọlọ́run ẹ jẹ́ ká gbọ́ sísítà wa yìí sí a ní pẹ́ lórí kéèsì wọn ẹ má mo ṣáà ń bẹ̀ yín ni ẹ ṣáà rí condition wọn ò sí láyé gbogbo time yẹn ó dá báyìí ní orúkọ a máa bí wọn á máa dìtẹ̀ wọn á máa. ṣé sísá wa yìí tí wàá ń bú Ìyábọ̀ Òjó yìí wọn ní tí wọn bá ń ṣoríire wọn á máa dìtẹ̀ Ìyábọ̀ Òjó ni mọ̀ kó má ba yí ẹni tó bá ń ṣoríire jẹ́. ìdíje ogun níbi tí kò sí wàhálà wa kàn dídí máa wá wàhálà ṣé torí. wọn máa ń bú Ìyábọ̀ Òjó wọn máa ń bú Ìyábọ̀ Òjó. pé ìsinmi pé Ìyábọ̀ Òjó ń ṣe nǹkan tó dáa ló. ṣé lè mi rẹ́ǹtì ni tí Ìyábọ̀ Òjó wà ló fi ń ṣe nǹkan tó dáa. ok òkú Mohbad tí Ìyábọ̀ Òjó lọ sí WhatsApp group tó fi ń gba donation àwa ò mọ̀ wonderful wonderful àwa ò mọ̀ o ṣé pé nǹkan tó dáa ni eléyìí le o eléyìí le ṣé pé nǹkan tó dáa ni bí Ìyábọ̀ ṣe lọ gbé ya Mohbad lọ fi ṣe DNA gbogbo bí Ìyábọ̀ ṣe pé bàbá Mohbad ní bastard àwa ò mọ̀ o so nǹkan tó àwa ò mọ̀ ẹjá tún gbọ́ àwọn òwà rere tí Ìyábọ̀ Òjó wù jàre bí Ìyábọ̀ Òjó ṣe lọ lé DJ Splash tó sọ fún pé kó lọ sí hospital kó lọ mú dọ́kúmẹ́ǹtì hospital wá kó fi báyé Naira Marley jẹ́ àwọn ìwà tó dá àwa ò mọ̀ wonderful ń gbọ́.
bí ara wọn ó ṣe nǹkan tó dáa ó ṣe ń tẹ̀síwájú. Ìtẹ̀síwájú yẹn le ìtẹ̀síwájú yẹn le ìtẹ̀síwájú olóyin mọ́mọ́ wo bá mi gbé àwọn aṣọ ṣé ká lọ nulé ká lọ ṣe àwọn ìtẹ̀síwájú wa ṣé ká wọnú ilé lọ ká ṣe àwọn ìtẹ̀síwájú olóyin mọ́mọ́ ká wọnú ilé lọ bá ń gbé gold and white ni wọn ò sí láyé ń táìmù yẹn ni now can you unblock me on má unblock yín ni ẹ má bí ẹ dẹ̀ wá ń ṣépè fáǹtì yìí ẹ má ṣépè fún wọn mọ́ èpè yìí ti pọ̀ jù tẹ̀ ń ṣe fún wọn ẹ má ṣépè mọ́ ìtẹ̀síwájú iṣẹ́ donation okay ìtẹ̀síwájú náà ni UK tí Mohbad ti lọ kọrin tí kò sí àdírẹ́sì okay lọ́mọ ẹ̀ náà tẹ̀síwájú torí ẹ̀yin ẹ̀ṣẹ̀ wá gbìmọ̀ pọ̀ tẹ wá pé very dark man sí yẹn. okay wọ́n lọ pé very dark man ni okay òun ṣe Ìyábọ̀ Òjó ló gbé òun very dark man sí Gist Lover okay yìí ẹ rí pé nǹkan kan ò ṣàǹtí wa yìí nǹkan kan ò ṣe wọ́n so wọ́n lọ pé very dark man ni èèyà a ní kẹ́ má ṣe pé fún wọn èpè tẹ́ ń ṣe ti pọ̀ jù ó dákẹ́ máa sọ pé orí àgbàlagbà ti dàrú orí àgbàlagbà burú àgbàlagbà ni wọ́n bẹ́ẹ̀ sọ pé orí wọn ti dàrú yẹn ó máa dùn wọ́n kò dáa. You need good fabric mi ní wáyé tì for my wife and my 2 daughters for birthday in December ẹ tètè bẹ̀rẹ̀ sí ní ìrántí mo ṣe ẹ pé ọ́fíìsì náà wá ẹ sọ fáríkẹ́ pé ìyàwó yín o aṣọ báyìí price báyìí àwọn ọmọ yín kí price wọn má ju báyìí lọ ẹ tètè bẹ̀rẹ̀ kò dákẹ́ o sọ èèyàn kan sọ pé lórí burúkú làǹtí ẹ má sọ bẹ́ẹ̀ yà ẹ̀yin má sọ pé lórí burúkú ni kò dá èèyàn kan sọ pé orí wọn dàrú lédè máa sọ pé orí wọn dàrú ẹ tí wàá sọ pé wèrè ni wọn kò dá ẹ má ṣe bẹ́ẹ̀ fàgbàlagbà wọ́n ní dementia Ìyábọ̀ mọ stars kìíní Ìyábọ̀ Òjó máa ń kàṣì kú sí ti ó máa nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe ẹ máa fún ní joy tiẹ̀ máa ń fún ní ẹja àní kí ló tẹ̀yìn pàǹtí ìlú lórí burúkú kí ló tẹ̀yìn ṣe bẹ́ẹ̀ ọjà láìlo àwàyò. náà tó wá bẹ̀rẹ̀ sí tó wá fẹ́ máa jáde orúkọ Ìyábọ̀ Òjó tó fẹ́ bá orúkọ ẹ̀ jẹ́. ok òun ṣe pé Ìyábọ̀ Òjó fòkú Mohbad gba donation Ìyábọ̀ Òjó lọ ṣe DNA lẹ́yìn Ìyábọ̀ Òjó àti Fọlá ò ṣe death certificate àwọn òkú ọmọ Fọlá àtọ òkú ọmọ Ìyábọ̀ Òjó ok ó ti yé mi. ọ̀rọ̀ Mohbad everybody wa la mọ̀ bí ọ̀rọ̀ Mohbad ṣe lọ ní Nàìjíríà. ọ̀rọ̀ Mohbad lé o ó mú donation wọlé donation ọbẹ̀ sọ ẹ má máa sọ pé ọ̀rọ̀ Mohbad ẹ sọ pé òkú ọbẹ̀ sọ ẹ ní òkú ọbẹ̀ sọ ẹ mọ̀ pé ọbẹ̀ sọ ó sọ kútú wọ̀wọ̀ ẹ pẹ̀lẹ́. Padà là ń fọ́lọ̀ sórí yẹn àmọ́ bó ṣe ní ẹjọ́ tó. ok ẹ fọ́lọ̀ sórí yẹn ẹ fọ́lọ̀ ẹ ẹ̀yin náà wà nù gúrùpù wonderful ẹjọ́ ń pín owó òkú ọmọ yẹn ni èmi tí èrò pé yìí ò sí láyé bóyá ẹ ti jáde láyé lójijì ẹ wà láyé ẹ̀yin náà fọ́lọ̀ sórí yẹn mo dẹ̀ wá láìka àǹtí ìju gbogbo nǹkan ṣe lọ ẹ mọ̀ pé ẹ rí pé àwọn ọmọ Yíbò tẹ bá wo Yíbò àti Yorùbá ẹ mọ reason tí Yíbò ṣe ń ra heritage Yorùbá ẹ má ṣe pé fáǹtì ìmọ̀ọ́sẹ̀. ẹ má jẹ́ kó ré dìbì ṣé èèyàn ń ṣe. ẹ má jẹ́ kí oore Ìyábọ̀ ti gba donation ti ná tán oore ńlá ní Ìyábọ̀ ṣe bóyá gba donation ti ná tán faith liver Ìyábọ̀ ṣe oore o mo gbọ́. orin kí oore kó wá dìbì ni ó dẹ̀ wà obvious wípé very dark man ó ń fẹ́ manipulate àwọn èèyàn ni ó fẹ́. èlò
mélòó ló wá lẹ́yìn gbà because ọ̀rọ̀ tẹ́sọ̀ yóò fit yín o because àwọn èèyàn máa hate yín gan ọ̀dẹ̀ ní dáríjì yín ẹ bá ti dákẹ́ kí ló gbé yín jáde tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ìṣe bẹ́ẹ̀ náà bímọ ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún Mohbad ẹ ní kí Ìyábọ̀ Òjó ṣe kan ẹ ní kó ṣe irú ẹ̀ fàkọ̀bí yín kẹ́ wá jáde kẹ́ wá sọ̀rọ̀ ebe bí titi yín ọ̀rọ̀ tẹ́sán ẹ pẹ̀lẹ́jọ́ orí dínkù yín o ó jẹ́ káwọn èèyàn rí yín tán àǹtí mi mo dẹ̀ láìkì yín ṣó yẹ kẹ́ máa ṣe báyìí ẹ wá ń fojú wa gbolẹ̀ àwọn ọmọ tí ò tó yín ẹ wá ń jẹ́ kó máa pè yín lólórí burúkú ẹ jẹ́ kó máa pè yín pẹ̀ ti ya wèrè kó dá o tàdé láìkì yín ẹ̀yin tá ti sọ pé àìyàn dáadáa ni yín ẹ wá lọ gbẹ̀yìn kùlé yọ ẹ jẹ́ káwọn ọmọ tí ò tó yín máa bú yín káàtẹ̀ sọ pé Ìyábọ̀ Òjó pín yín nínú owó òkú Mohbad ebó yẹ kẹ́ ẹ fojú pamọ́ ni ṣé Ìyábọ̀ Òjó ló ẹ̀pù DJ Splash àbí Jídé Splash ló ẹ̀pù Ìyábọ̀ Òjó ẹ wo ọjọ́ orí yín sìstá mi ẹ wo ọjọ́ orí yín ẹ wá jẹ́ káwọn ọmọ yẹn máa ṣépè fún yín ẹ wọ́n yẹn ṣépè fún yín tó ń ṣépè fún àwọn ọmọ yín ẹ wọ́n yẹn ṣépè fún lẹ́yìn tá a ti sọ pé èèyàn gidi ni ẹ wọ́n wá ń pè yín ní wèrè ẹ wọ́n yẹn ń pè yín wèrè ní comment section ẹ wọ́n yẹn ṣépè fún àwọn ọmọ yín comment section ẹ bá yẹn sọ pé nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad àṣẹlẹ̀ sáwọn ọmọ yín ẹ ti rí wọ́n ní tó ṣẹlẹ̀ sí Lizzy Anjorin ní Dùmátà àṣẹlẹ̀ sí yín àṣẹlẹ̀ sáwọn ọmọ yín kẹ́ tó jáde láyé ṣẹ́dí bẹ́ẹ̀ ń forí yín gbè pé wọ́n ní òhò yín àtàwọn ọmọ yín máa jáde bíi ti Very Dark Man agbára ọ̀lọ́ ẹ ti rí nǹkan tẹ̀ ń ṣe ṣe rí nǹkan tẹ̀ ń ṣe lẹ́yìn tá ti fògùn yín gbárí pé èèyàn dáadáa ni. máa orúkọ Ìyábọ̀ Òjó jẹ ṣùgbọ́n máa fẹ́ kékeré kan mo fẹ́ kó yé yín o Ìyábọ̀ Òjó ilé tọ́lọ́run tó kọ́ ni kò sẹ́ni bọ́. Ọlọ́run ò máa kọ́ lé kẹ́ ẹ lọ́ máa fòkú ọmọ ọlọ́mọ gba donation Ọlọ́run ò máa kọ́ ilé pé kẹ́ ẹ lọ fi omijé bàbá àti ìyá pàápàá jùlọ bàbá tó dá ọmọ ẹ̀ tọ́ Ọlọ́run ò máa ní kẹ́ ẹ lọ fi omijé ẹ̀kọ́ WhatsApp kẹ́ ẹ lọ máa fi gba donation mi ì mórúkọ wọn kí lórúkọ sista èmi ò mórúkọ wọn ẹ wá lọ ń gbójú tó ẹ̀yin náà wà náà tó máa ń bá Ìyábọ̀ kọ́mẹ́ǹtì ẹ wà náà tó máa ń bá Ìyábọ̀ Òjó kọ́mẹ́ǹtì kiri ó ga ọ. tó lè ṣubú bíbélì gan sọ fìdí ẹ̀ múlẹ̀ ó ní ní tòótọ́ ní kíyèsí ó ní wọ́n máa kó ara wọn jọ. Ìyábọ̀ Òjó ló máa kóra wọn jọ tó máa báyé àwọn èèyàn jẹ́ fún donation èmi ò ókè oyin lórúkọ wọn mi àǹtí mi ni bọ̀ mi mórúkọ wọn èèyàn kan ní olórí burúkú lóyin oyin irọ́ ẹ má sọ bẹ́ẹ̀ o àǹtí mi ni o so àwọn èèyàn ló kóra wọn jọ kì í ṣe Ìyábọ̀ Òjó tó ń gba donation ló kóra ìjọba kò sí problem. ó ní ṣùgbọ́n kò ṣe ní pàtìtì ni ó ní gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí ẹ wọ́n máa ṣubú ní pàtìtì ẹni. kò sí problem. Ìyábọ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nípa. kò sí problem sista ẹ fún wa jẹ́ sí o àwọn ń gbádùn yín sista àǹtí Lọlá Àlàó mo ń bọ̀ wá bá yín ẹ hold on sista mi mo rí fídíò kan fídíò tí mo fẹ́ play fún yín. The children on social media. Anybody found causing the children on social media should be prosecuted in Nigeria. tí n bá sọ fún yín pé kẹ́ ẹ gbẹ́nu sọ̀rọ̀ sí wá ní mo bú yín tí n bá sọ fún yín pé orí yín ti dàrú nísìn wá ní mo bú yín tí n bá sọ fún yín pé orí yín dàrú wá ní mo bú yín mò ń wà yín dẹ̀ tó ọ̀rọ̀ tó sọ nípa mi ní 2019 àdàbí tó bá jẹ́ òtítọ́ ni àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni kó o tó jáde láyé ọmọ ẹ̀ á ṣẹ̀sín lójú ẹ̀mí ẹ̀ Àṣàbí ọ̀rọ̀ tó sọ nípa mi ní 2019 mò ń wà ẹ̀dẹ̀ boko ẹ̀ wà níbi tí mo tọ́jú
receipt ẹ wà lọ́wọ́ mi tí mo tọ́jú àgàgà ẹwọ Àṣàbí tó bá kè ní kọ̀la kó jáde láyé ọmọ ẹ ara rẹ̀ lójú ẹ̀mí ẹ̀ àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa mi. Àṣàbí tún lélẹ́yìn òṣèlú ọ̀làlà àti 2019 mo ti ń wá ẹ̀. àti 2019 ni mo ti ń wá ẹ̀. ó ti yẹ orin ẹ̀ ni kò tí ì já ẹ̀jẹ̀ ó ní jẹjú ṣóò méjì lọ àti 2019 mo ti ń wá ẹ̀. gbogbo ìṣẹ̀dá tó bá ń gbèjà Ìyábọ̀ Òjó àti tí Ìyábọ̀ Òjó ń gbèjà tó bá kè ní kọ̀la kí wọ́n kúrò láyé gbogbo wọn ló máa mọ sàárì ọmọ wọn pẹ̀lú Ìyábọ̀ Òjó àdàbí tí Ìyábọ̀ Òjó bá gbé òtítọ́ wá nípa èmi Lizzy Anjorin yìí kù. Àṣàbí ṣòmọ̀pọ̀ wa náà tó sọ mí di spíkà ó ní jẹjú ṣóò méjì lọ Àṣàbí ó ní jẹjú ṣóò méjì lọ. Àṣàbí wojú mi dáadáa àti kò jebo lóòṣà lọ́wọ́ kò sí pọ̀ rí máa pọ̀pọ̀ lórí burúkú gbogbo yín ẹni òfò ẹni ìráre ẹni òṣì ẹni àdánù ẹni èpè gbogbo yín tẹ̀lé dá mi mú. mo fẹ́ kó o mọ̀ pé o wà nínú líìsì mi. mo fẹ́ kó o mọ̀ pé o wà nínú líìsì mi. nítorí material things orí ọmọ tí wọ́n fẹ́ pa ó dẹ̀ mọ̀ pé èmi nìkan ṣoṣo nìyá àti bàbá mi bí ọmọ kan ṣoṣo nìwọ náà dẹ̀ bí Àṣàbí fún pé o tẹ̀lé àwọn aláburú láti purọ́ mọ́ mi láti subject mi sí bully. Àṣàbí tó bá kè ní kọ̀la kó kúrò láyé ọmọ ara rẹ̀ níwájú ẹ̀mí ẹ̀. mo ń wá ẹ̀dẹ̀ yìí Àṣàbí màá ya ẹ jẹ bíi tọ́kí dídín. Àṣàbí màá ya ẹ jẹ mo ò ní ṣe ju ṣóò méjì fún ẹ lọ pọ̀ ṣóò méjì yẹn ó gbọ́dọ̀ yọ ó gbọ́dọ̀ tó bá yẹ pé 30 years ló kù kó lò láyé ó gbọ́dọ̀ yọ 29 years and half torí màá sọ ẹ́ dẹni ẹ̀sín pẹ̀lú ẹ̀rí.